inú aláwọ̀ ẹ bá wa pẹ̀lú wa ẹ̀yin bàbá. Alájà Latifat Adéyẹmí àti Alájà Hafsat Adébówóṣe ẹ̀yẹ aláwọ̀ méjèèjì ẹ̀ máa bọ̀. Alájà Sumiyat Tinúkẹ́ àti Alájà Latifat Adéyẹmí ẹ̀yin méjèèjì ẹ̀ máa bọ̀. Ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ gbọ́ mi. Alájà Adéyẹmí Latifa, Alájà Sumiyat Tinúkẹ́ ẹ̀yin aláwọ̀ méjèèjì ẹ̀ máa bọ̀. Àtàwọn tó bá wọn wá. Àṣàṣe onírànyọ kò máa dùn bẹ́ẹ̀. Àṣàṣe onírànwá inú tàǹsà ènìyàn náà àṣàdọ̀tà. Àìrà tún náà àṣàdọ̀tà. Ojúmọ̀ bá ti mọ̀ dáhùn bẹ̀bẹ̀ káyé wà bàjẹ́rú. Amúlùdọ́jú mi. Ó yá o. Ìjọkọjá wọ́n fẹ́ gbà mú. Ẹ̀yin dá ẹnì kejì dá. Àgbáyé. Ajá Sumiyat Tinúkẹ́ dá. Wọ́n fẹ́ gbà mú. Òkèlè ó gbà mú ní àbí ìsàlẹ̀. Ajá Sumiyat Tinúkẹ́ dá. Lọ́jọ́ òkú jẹ ènìyàn náà àṣàdọ̀tà. Ẹgbẹ́ni mi àwọn ọ̀rá yìí. Àwọn tó tẹ̀lé yín wá dà. Kọ́ máa bọ̀, àwọn tó tẹ̀lé yín wá kọ́ máa bọ̀. Ẹ bá wa pẹ̀lú wa ẹ̀yin bàbá. Amúlùdùn Adínì. Ẹ bá wa pẹ̀lú wa. Àwọn tó tẹ̀lé yín wá dà. Ike wú mọ̀ parẹ́. Ajá Nílé wa Sumiyat. láwà ni mo parẹ́ pẹ̀lú nǹkan. Tẹ́lẹ̀ ọmọ parẹ́ nílé bàbá wa ènìyàn. Àìmọ̀rúdọ̀ àìrà tún náà àṣàdọ̀tún. Ojú bọ̀bà tí wọ́n là ń bẹ̀rẹ̀. Ayé wa bàjẹ́rú. Ó dàbò Ó ní yá ọgbọ̀n. ó wà wọ́n mi dà. Àìmọ̀rúdọ̀ òdúró kórìíre òbẹ̀rẹ̀ Ìlórí. kórìíre Àwọn tó tẹ̀lé yín wá dà. àìmọ̀rúdọ̀ ọmọ omi ṣéwù náwó ọmọ ṣéwù Ó yá. àtẹ̀wé orin àtẹ̀wé òṣèlú àdúrà yìí náà ni ọmọ gbogbo ṣéwù lèmi Ọmọ ẹ lọ. ṣéwù náwó omi. Ó yá Alájà dà. Ṣéwù Bàrúkàmà, àlífà tí ṣéwù ti já, ẹ̀hù aláìláìláìlá. Bàbá mi. Ó yá bàbá mi. Lórí dọ̀, wà bá Díẹ̀, òfin, ọ̀lẹ́ díẹ̀. Ẹjọ́ etí òkè gbọ́ méjì ẹjọ́. Alájà Sumiyat Tinúkẹ́ owó àwọn ọdún yìí dá. Àìnà ire kàbìtì, Máa gba 50,000 lórí. ire kàkà. Oríire ní tèmi, níbi mo ti ń ṣe Bàbá mi. Ó yá bisimilá. àìnà oríire ní tiẹ̀, níbi iṣẹ́ ẹ̀dá wà ní. Ọ̀lẹ̀ sí Amẹ́ríkà, ọ̀lẹ̀ ìlú òyìnbó. Màálùú fọ̀rọ̀ láti màálùú fọ̀ sọ̀kìyọ̀. Bàbá mi. Mọ́ṣáláṣí wa ìdílé fún wa. Mọ́ṣáláṣí tá à ń kọ́ lọ́wọ́. Ẹ ṣe transfer sí ìdílé fún wa. Mọ́ṣáláṣí wa ìdílé fún wa. Wọ́n làwọn máa fún wa ní 10,000.